gómìnà yìí ẹ jẹ́ ká jọ ṣiṣẹ́ pọ̀ lẹ́yìn ọmọ ayé yorùbá ó ní àwọn ìdìbò má lè gbádìí yẹn ni ẹ̀tẹ̀ ìdánwò wo àníkẹ́ fún wa lóṣù mẹ́fà gbogbo kìíní yà á lọlẹ̀ àná á lọlẹ̀ á lọlẹ̀ á lọlẹ̀. Ló ti ń dà wá láàbò yìí oríṣiríṣi ibi ló ti gbà wọlé Yorùbá ìyẹn la yìí ń pe àwọn gómìnà wa ẹ jẹ́ ká jọ ṣiṣẹ́ papọ̀ ká lé àwọn pípọ̀ ìwà ọ̀dà wa ló ń jẹ́ terrorist lẹ́gbẹ̀ẹ́ OPC ló ń jẹ́ bẹ́ẹ̀ tí OPC bá fẹ́ jà tí 500 OPC bá fẹ́ jà 10,000 yóò wọlé adarapọ̀ mọ́ ẹ fún wa láyè ìbẹ̀ ní agbádá là ń wọ̀ ẹ tú wa lẹ̀ ìgbà kábíyèsí aláàfin sọ̀rọ̀ ní àárọ̀ ìwọ ní ìkọ́tà sọ lórí ọ̀rọ̀ security lẹ́yìn o kò rí nọ́mbà kábíyèsí ní 6:30 sam unusual kábíyèsí ò pè mí ní ẹni àwà bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe jí mójú bá pè ó ọ̀rọ̀ insecurity ni we spoke for 1.5 hours lórí ọ̀rọ̀ insecurity lẹ́yìn wa kábíyèsí is highly disturbed about the insecurity of Yorùbá ọ̀tà ti kọ́ lẹ́tà àti pé àwọn gómìnà yìí ẹ jẹ́ ká jọ ṣiṣẹ́ pọ̀ lẹ́yìn ọmọ ayé yorùbá ó ní àwọn ìdìbò má lè gbádìí yẹn ni ẹ̀tẹ̀ ìdánwò wo àníkẹ́ fún wa lóṣù mẹ́fà gbogbo kìíní yà á lọlẹ̀ àná á lọlẹ̀ á lọlẹ̀ á lọlẹ̀. Gbogbo àwọn tó ti ṣẹgbẹ́ wá ti wà níbi òkè àgbà rẹpẹtẹ tọwọ́ bá fẹ́ kábàálẹ̀ tó ti kọjá lára OPC rí nílẹ̀ Yorùbá afẹ́ ìwọ 3,000 tọwọ́ bá fẹ́ ká ọba ayé rí bí 150 ọba. àwa ò ní alẹ́ tó jù àwa ò ní alẹ́ tó jù. òdodo la wí lẹ́ni àmóríwá o òdodo la wí lẹ́ni àmóríwá ẹni àmóríwá káfọ̀rùn gúnlẹ̀ ká mi á lọ ẹni àmóríwá káfọ̀rùn gúnlẹ̀ ká mi á lọ o òdodo la wí lẹ́ni àmóríwá. mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọlọ́gbọ́n tí òye yé mo kí òmùgọ̀ paraku lórígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá kábíyèsí orí adé gbogbo kábíyèsí nílé bàbá tóbi ńlọmọ Ọ̀yọ́ máa láàfin tó pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà kábíyèsí lókè Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjòrò sùn mo ṣe kábíyèsí fún Ọọ̀ni Ilé Ifẹ̀ mo ṣe kábíyèsí fún Aláké kábíyèsí Ọ̀rọ̀gún Léèlá kábíyèsí fún gbogbo orí adé ní Èkìtì parapọ̀ mo wá ṣe kábíyèsí fún Ọwá Òbòkúnrémi Olúfòòròlú ọmọ Kẹ̀yẹ́láwẹ̀ kábíyèsí lọ́dọ̀ yín kábíyèsí nílé Bàrùbọ̀ Mẹ́lẹ́díẹ̀sẹ̀ Ògbómọ̀ṣọ́ ọmọ Ajílété tó kí ni ojúṣe orí adé kí ni àti máa ṣe bọ̀ kí adé ó tó di tọrọ fọ́nkálé pọ́n nǹkan ọ̀fọ̀n kàkà
mo kí gbogbo ọmọ Yorùbá Olódùmarè ló ní mí ló sì lẹ́yìn náà Olódùmarè ò wá ní fi gbogbo wálẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ á bira wa kí ni àṣeyọrí ìran Yorùbá láti ọdún 1945 ṣé àsìkò tá a wáyé wọ 80s wọ 90s 70s kí ni àṣeyọrí ìran Yorùbá. ìjọba adániwáyé ní kí wọ́n pa MKO Kásìmọ̀ Ọláwálé ìgbésọ́fẹ̀yà rẹ̀ kó ká máa rántí ọba Fẹ́mi Awólọ́wọ̀ kí ni mo pè é ojúṣe orí adé ní ilẹ̀ Yorùbá kó tó di àwọn àkókò yìí báwo ló ṣe rí kí ni ẹ̀kọ́ tí a fi òṣèlú kọ́ra wa láyé Western Region kí ni èrè tá a rí mú bọ̀ ń bẹ̀ gbogbo ọmọ Yorùbá àsìkò tó ẹ jẹ́ ká sọ ọ̀rọ̀ ká síra wáyé fẹ́ni tó bá fẹ́ gbọ́ láti 1945 sí àsìkò yìí kí ni àṣeyọrí ìran Yorùbá láàrin ara wa ẹ jẹ́ á bira wa nígbà tí wọ́n dá àárín orí adé ilẹ̀ Yorùbá rú kí ni àṣeyọrí wa omi ló ti wá dé yìí 1945 Western Region Northern Region Eastern Region àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní tó bá kánilá àdìkúkú jó Yorùbá ní ilẹ̀ Yorùbá wọ́n sì àwọn nǹkankan ní àkókò náà tọ́já sí wípé ẹ̀kọ́ ni fún gbogbo ọmọ Yorùbá èmi ò mọ̀ rán wa létí fẹ́ni ó bá fẹ́ gbọ́ fẹ́ni tó bá sì fẹ́ kó yé òun. àkọ́kọ́ náà Àfọ̀njá ló ja ogun Ìlọrin tó dá wàhálà lẹ̀ láàrin àwọn àti Aláàfin ẹ gbọ́ nígbà wọ́n délé Ìbàdàn ọmọ wọn Olúyẹdùn ọlọ́kọ̀ sí olórí mo ti máa ń tẹ̀ mọ́ wa létí ọ̀rọ̀ tó délẹ̀ yìí mo fẹ́ ká lọ rè padà sí ìpìlẹ̀ torí ìpìlẹ̀ wa yìí ti sọnù ó sì yẹ ká dá padà kó lè yé wa ìjọ yẹ kó já sí wípé ọmọ tí bàbá rẹ̀ léwájú tí wọ́n fi tú Ọ̀yọ́ lé ṣé ló yẹ kí wọ́n tún padà lò ní olórí ní ilẹ̀ Ìbàdàn lẹ́yìn ìjà àgbòrò mọ́yẹ̀ mo fẹ́ ká rántí padà sí ìpìlẹ̀ ọ̀dà tẹ́ ẹ bá sì wo orígun mẹ́rẹ̀ẹ̀rin Ìbàdàn lónìí àwọn tí wọ́n kúrò ní àwọn ìlú tó súnmọ́ Ọ̀yọ́ lé nígbà náà ìní wọ́n pọ̀ jù nílẹ̀ Ìbàdàn lónìí ẹ̀yìn ìgbà náà wọ́n yan oyè ní ilẹ̀ Ìbàdàn àbí bẹ́ẹ̀ kọ́ mo rán wa létí ìpìlẹ̀ wọ́n sì dá àgọ́ padà wọ́n dá Ọ̀yọ́ padà sí àgọ́ tó di Ọ̀yọ́ lónìí tó onírúurú nǹkan ṣẹlẹ̀ ńbẹ̀ tí onírúurú ṣẹlẹ̀ ṣùgbọ́n àdúrà kan tèmi ọmọ ìgbà fún gbogbo wa ni wípé Olódùmarè mọ́ fi àrẹ̀mọ jẹ wá ń yà kí ni àrẹ̀mọ obìnrin dá a lọ́mọ ọmọ ọkùnrin ṣe kókó ó ṣe pàtàkì kẹlẹ́yìn ọmọ ẹ jẹ́ mẹ́sẹ̀gì fún gbogbo àwọn ọmọ rọ̀ lásìpa nísàlẹ̀ Ọ̀yọ́ ọ̀rọ̀ ní díẹ̀díẹ̀ mo fẹ́ kẹ́ ẹ fetí lélẹ̀ kẹ́ ẹ mọ́ gbọ́ mi ni ijó ń ká mi lára ìsìn làágùn bá yín sọ ọ̀pọ̀lọpọ̀ tí ń jẹ́ òdodo ọ̀rọ̀ tẹ́ ẹ bá lè gbọ́ ẹgbẹ́ ajá bira wa láti 1945 sísìn tí ọ̀rọ̀ Western Region Northern Region Eastern Region tó ti wà lẹ̀ kí ni àṣeyọrí ìran Yorùbá èyí ni mo fẹ́ fi challenge gbogbo orí adé ilẹ̀ Yorùbá pátápátá kẹ́sì sọ ojúṣe yín tẹ́fẹ́ ṣe lélẹ̀ nígbà wọn ti Àgọ́dọ̀yọ́ wọ́n fi àṣẹ sí Àgọ́dọ̀yọ́ Àgọ́dì Ọ̀yọ́ ogun Fúlàní wá dìde Ìbà Olúyọ̀lé ti di Báṣọ̀run nílẹ̀ Ìbàdàn Báṣọ̀run lẹ̀ Yorùbá ní kése Báṣọ̀run Ọ̀yọ́ lé o kése Báṣọ̀run Ọ̀yọ́ Àtìbà o Báṣọ̀run fún gbogbo lẹ̀ Yorùbá tó sì ní ojúṣe káàkiri tó bí orin Ìbà lọ́láyé Olúyọ̀lé ìwọ ló ní Ìbàdàn Olúyọ̀lé ìwọ ló lọ Ṣógbó Òròkì ìwọ ló ní Kírun tẹ́ ẹ̀dọ́fà mọ́jọ Ìbà ló ní Sẹ́yìn tẹ́ ẹ̀dẹ́dẹ́ orin ni o ṣe ẹ jẹ́ mọ̀ wípé nígbà náà wọ́n dojú kogun Fúlàní ọdẹ ń lọ ó léwájú gbogbo jagunjagun lẹ̀ Yorùbá ni wọ́n sì tò sẹ́yìn ọdẹ ń lọ wọ́n gbà fún lónìí ní agbègbè ibi tí wọ́n ti ń pa àṣẹ ìgbà náà lọ́hùn ìpìlẹ̀ a ní Ààrẹ Ọ̀nà Kakanfò lónìí a ní baba wa Olóyè Sunday Igboho àwọn tí wọ́n jẹ́ fúkà wa ní àbí ká fi wọ́n wé Ìbà Olúyọ̀lé àti ọdẹ ń lọ ṣé nígbà tí ọdẹ ń lọ tí wọ́n fẹ́ lọ sójú ogun ṣé wọn ò gbà fún Ìbáṣọ̀run Olúyọ̀lé Yorùbá ẹ jẹ́ á ronú lórí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí o gbogbo àwọn àgbààgbà tí wọ́n grant interview lóòótọ́ àti lódodo Ifẹ̀ láti jáde ṣùgbọ́n àníṣe kí ni ojúṣe orí adé kọ̀ọ̀kan nígbà ogun bá tẹ̀dó ṣẹlẹ̀
Ìbà Olúyọ̀lé àti Kúnmi Ìjàyè wọ́n ja ogun Bọ́ládẹ̀dó lákòókò náà Aláàfin Àtìbá gbé Ọ̀ṣẹ́ Ṣàngó ránṣẹ́ sí wọn ìjà àgbà ni àbí bẹ́ẹ̀ kọ́. Kí ni ojúṣe bàbá tiyín kí ni ojúṣe bàbá tèmi aláti 1945 sísìn gbogbo àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ jẹ́ pé àrò àti ọ̀dọ̀fin wa ká mọ ibi tá a bá ń lọ ibi tá a bá fẹ́ dé dúró ẹ jẹ́ mọ ibi tá a bá ń lọ àti ibi tá a dé dúró kí ló dé. Bàbá wa Ọọ̀ni Ilé Ifẹ̀ bàbá wa Aláàfin Ọ̀yọ́ ó ti dé ó ti dé ó ti wọlé ó ti wọlé ẹ ṣe àtúnṣe àṣìṣe Western Region ní àsìkò yìí. Sunday Igboho Gani Adams ẹ ṣe àtúnṣe Western Region ní àsìkò yìí. Ẹ jẹ́ kí a gbà fún ara wa àìsàn gbà fún onídá wàhálà alẹ́ o ọdẹ ìlọgbà fún Ìbà Olúyọ̀lé wọ́n ṣàṣeyọrí igi kéèdá igbó ṣe o bí ó ṣe wẹ́wẹ́ oníkálukú wa gbogbo tí mo mọ̀ ní wípé àwọn bàbá wa sọ wípé òru làá ṣèkà gbogbo tá à ń sọ inú gbọ́ wọn ni wọ́n wà àbí bẹ́ẹ̀ kọ́ àwọn ọmọ ìyá wa ọmọ bàbá wa bẹ́ẹ̀ bá ní ọkàn yín díẹ̀díẹ̀ ni ń wọlé bọ̀ ṣùgbọ́n o bẹ́ẹ̀ bá lógún ọgbọ́n tẹ́ ẹ ní ẹgbẹ̀rún òye ìpìlẹ̀ ó ṣe pàtàkì yóò bá ojúṣe oníkálukú ló ní tiẹ̀ ẹ di ojúṣe bàbá yín mú kémi náà dojúṣe bàbá mi mú ire o.